bá mi lọ ẹ̀jẹ̀ kọ́kọ́kọ́ lọ àtàlọ́bì ọmọ. nítorí pé ajé kàbírù tẹ́rí ẹ̀ ànábì Muhammadu olóògbà òkú tó fi ráyé gbé. aláìní àwọn Muhammadu olóògbà òkú tó fi rọ́ọ̀lọ́ lọ. bí ọba wa sọ́la Muhammadu ọ̀rọ̀ ní kò lọ ọba wa àtúnbí Muhammadu Rasulullah. Muhammadu siri Muhammadu aini walikiyasi Muhammadu warukuyi Muhammadu Muhammadu faru oya wa Muhammadu siri Muhammadu faru Muhammadu siri Muhammadu aini Muhammadu ba akiba Mustafa Bashiru Nasiru Daikami Ayuba Ibami oya nítorí ọlọ́jọ́ bí o àwọn ọjọ́ bí o. ẹ bá ń pe bàbá mi tó súnmọ́ bí kábíyèsí wọ́n rọ̀ lọ́wọ́ bàbá rẹ̀. bí mo ṣe ní kábíyèsí òwúrọ̀ lọ́wọ́ o bẹ́ẹ̀ ni mo kí balẹ̀ ọmọ ẹgbẹ́ ẹkú ìkálẹ̀ ìwé èèyàn. SSY bàbá tèmi ní Ọ̀túnba aláṣẹ SSY Global Ventures àfihàn lọ́mọ àkókò tọ́wọ́ wáyé. nítorí ọlọ́jọ́ bí o ẹ jẹ́ ká sọ pé bóyá ọmọ lọ́jọ́ ìbí. kábíyèsí ọmọ lọ́jọ́ ìbí. ẹbí ẹ̀ á ṣe púpọ̀ o ọmọ lọ́jọ́ ìbí ọmọ lọ́jọ́ ìbí. wọ́n ní ọmọ lọ́jọ́ ìbí. ẹbí ẹ̀ á ṣe púpọ̀ ọmọ lọ́jọ́ ìbí. kábíyèsí fẹ́ra lẹ̀ òjijì. wàrà sanilé ìpàdé rẹ̀. aláṣẹ Adéwọ̀d communication bàbá mi ní ọ̀gá mi ní. pépé bọ̀ǹkọ̀ wọ̀láì ṣèbí kábíyèsí bàbá rẹ̀ ní. sọ pé èèyàn rẹ̀ ló ṣọjọ́ bí èèyàn rẹ̀ ló ṣọjọ́ bí. bóyá tẹ̀síkọ́ ẹlẹ́sẹ̀ mi má ṣe sáré rárá sọ pé èèyàn rẹ̀ ló ṣọjọ́ bí èèyàn rẹ̀ ló ṣọjọ́ bí. ẹni rẹ̀ ló ṣọjọ́ bí ẹni rẹ̀ ló ṣọjọ́ bí. kábíyèsí òwúrọ̀ lára ẹni rẹ̀ ló ṣọjọ́ ẹni rẹ̀ ló ṣọjọ́ bí. nítorí kábíyèsí.
Watching this video, subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.